أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله adúgbò fún Ọlọ́run Ọba atọrọ àlékún kí àti gẹ́ fún Ànábì wa sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run Ọba fi ṣe olùjẹ́ sábàbí oríire wa láti fi ọ̀nà mà wá síbi tí ó tọ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run Ọba ní àsìkò wa ní òní tí à ń pàdé tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ òun náà ni láti yọ àwọn àǹfààní àti àlàyé t'Ọlọ́run Ọba sọ bí àyà rẹ̀ tó sọ pé wa an tasumu khairul lakum in kuntum ta'lamun pé kẹ́ ẹ gbààwẹ̀ ló lóore fún yín o tó bá jẹ́ pé ẹ mọ̀ ni. Ẹ rí i pé ẹni tó jẹ́ pé ààwẹ̀ òwú gbà t'Ọlọ́run òwú ṣe lásìkò tó kàn ka ààwẹ̀ pé èèyàn kàn ń fi ebi panú lásán yóò máa sọ pé ibi àǹfààní wo ló wà ń bẹ̀. Ọlọ́run Ọba tó sọ pé àǹfààní wà ń bẹ̀, àǹfààní pọ̀ tí a lè rí ní ara ààwẹ̀ tá a sì rí ń bẹ̀ t'Ọlọ́run Ọba ti tọ́ka sí. Lára àkọ́kọ́ ńgbà táwọn àfáà wòye sí ọ̀rọ̀ Ọlọ́run Ọba àtọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam àti àwùjọ bó ṣe rí, wọ́n rí àwọn àǹfààní kọ̀ọ̀kan wọ́n rí wọn mú jáde ń bẹ̀. Àkọ́kọ́ bá wọ àyà tí Ọlọ́run Ọba ti pàṣẹ ká gbààwẹ̀, Ọlọ́run Ọba kí Ọlọ́run sọ níparí rẹ̀ la'allakum tattaqun. Ààwẹ̀ tẹ́ gbà yóò kẹ́ ẹ lè bá páyà Ọlọ́run Ọba ni, kẹ́ ẹ lè páyà Ọlọ́run Ọba. Ìyẹn ni àwọn pè ní àǹfààní fáídà ruhiyya, àǹfààní tó jẹ́ pé ti ẹ̀mí, ìyẹn pé èèyàn ó ní dàgbàsókè ní ti ẹ̀mí, yóò súnmọ́ Ọlọ́run Ọba sí dáadáa, yóò pọ̀ nínú iṣẹ́ olóore. Léyìí tó sì jẹ́ pé tí à ń kọ́ nínú àwẹ̀ yẹn, in tí wọ́n expect lọ́dọ̀ wa ni pé táwẹ̀ yẹn náà bá lọ tán ká lè continue rẹ̀ bẹ́ẹ̀. Ló fi jẹ́ pé ń dùn àwọn ẹni tó lọ gan, tí Ramadan bá ti fẹ́ lọ báyìí inú òun èyí fi bẹ́ẹ̀ dùn dáadáa. So àǹfààní táàrí fẹ́ni tó bá yẹ kó bá gbà àwẹ̀ yẹn dáadáa yóò ní dàgbàsókè nínú ẹ̀mí rẹ̀. Lára àǹfààní táàrí níbi àwẹ̀ tá a gbà òun náà ni àǹfààní tó jẹ́ pé ti okun àtàlàáfíà ara gangan náà. Àwọn gba ẹ̀gbà wá ọ̀rọ̀ kan tí wọ́n fi sọ́dọ̀ Ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ pé sumu tasihhu, ẹ máa gba àwẹ̀ ẹ máa lálàáfíà. Ìjọ tí Ànábì sallallahu alaihi wasallam ti sọ ọ̀rọ̀ ẹ wojọ́ tó ti sọ tipẹ́tipẹ́. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ lóde òní àwọn náà ti ṣe àfihànilẹ̀ rẹ̀ wípé àwẹ̀ nínú tó máa ń jẹ́ kí ara ó lókun sí dáadáa ni. Kódà ẹlòmíín bẹ tó jẹ́ pé yóò ṣàárẹ̀ nígbà wọ́n bá gbé délé ìwòsàn tán, ara tí wọ́n yàn fún lára tí ó fi máa ṣe ìwòsàn nǹkan yẹn ni pé òun náà tún bùkátà kó máa gbà wẹ̀. A jẹ́ pé sumu tasihhu, ẹ máa gbà àwẹ̀ ẹ máa lálàáfíà. Béèyàn bá gbà àwẹ̀ yẹn dáadáa kò ní í sì jẹ gàkú àtẹlómíín tí wọ́n máa jẹlé àìmọye làárẹ̀ mọ́ ètò ti kó báyàn lára. Àsìkò àwẹ̀ yìí náà ó wà lára àsìkò t'Ọlọ́run fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ká mọ bí oúnjẹ wa bó ṣe máa wà ní túwọ̀ntúnwọ̀nsì ká lè bá a máa lékún ní àlàáfíà. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àǹfààní tá a rí ń bẹ̀ òun náà ni fáídà ijtima'iyya, àǹfààní tó jẹ́ ti àwùjọ. Àǹfààní tó jẹ́ ti àwùjọ yẹn tá a bá wo àdísì tí Ànábì sallallahu alaihi wasallam júwe fún wa tó sọ pé idha kana awwalu laylatin min Ramadan, tó bá ti di òru àkọ́kọ́ nù ọjọ́ Ramadan báyìí kí Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ṣe. Ànábì ni wọ́n àwọn èṣù àtàwọn ọmọ ìyá rẹ̀ wọ́n ó dè wọ́n mọ́lẹ̀, ilẹ̀kùn iná yóò wà ní títì pa, ilẹ̀kùn àlùjánnà yóò wà ní ṣíṣí ilẹ̀. Eléyẹn ó túmọ̀ sí pé àǹfààní táàrí ń bẹ ni pé àwùjọ ń gbà náà ló fi jẹ́ pé àwọn nǹkan aburú táwọn èèyàn máa ń ṣe, ìbàlẹ̀jẹ́ ìdàrú nínú oṣù Ramadan yẹn a ní rí pínpín bẹ́ẹ̀. Ibi tá a bá ti rí a mọ̀ rí pé àwọn díẹ̀díẹ̀ àwọn orípa èṣù tó ṣẹ́kù ń bì kan ló di pé àwọn èèyàn ń ṣe. Ó túmọ̀ sí pé Ọlọ́run bá mọ̀ọ́mọ̀ ti bá wa pèsè àsìkò yẹn lẹ̀ kó jẹ́ pé àsìkò tó jẹ́ pé àlàáfíà ó wà ń bẹ̀, tó jẹ́ pé ìyẹn náà ń jẹ́kọ̀ọ́ bó jẹ́ pé Ọlọ́run ṣe fẹ́ ká máa lo àwọn ọjọ́ yòókù. Lára àwọn tó jẹ máa àǹfààní ijtima'iyya òun náà ni pé àwa náà tá a wà láwùjọ societal benefit àwa náà tá a wà láwùjọ ẹ rí i pé àánú ara wa síra wa lásìkò yẹn náà ń máa ń pọ̀ sí dáadáa. Ẹni tó ní yóò gbìyànjú láti rí i pé kó náà fún ẹni tí ò ní, ẹni tí ò ní gan náà níwọ̀nba tó náà tó ní onóòtò fún àwọn èèyàn. Irú ẹ̀ náà sì ní ẹ̀kọ́ náà l'Ọlọ́run Ọba ń kọ́ wa bó ṣe fẹ́ ká máa lo gbogbo àsìkò náà nìyẹn. Kó jẹ́ pé kó má jẹ́ pé a máa ṣe bámúbámú láyó àwọn ò mọ̀ pé ebi ń pa ẹnìkọ̀ọ̀kan wa. So definitely gbólóhùn Ọlọ́run Ọba tó sọ pé wa an tasumu khairul lakum in kuntum ta'lamun, dájúdájú kẹ́ ẹ gba àwẹ̀ Ramadan yìí oore ló jẹ́ fún yín tó bá yẹ pé ẹ bá mọ̀ ni. Ẹ ò gbà tá a bá gbà àwẹ̀ yẹn náà ẹlòmíì tó jẹ́ pé kì í fún àwọn jẹun gbogbo tó bá wù ní ọmọ jẹ, kì í mọ feeling bẹ́ẹ̀ ibi ṣe máa ń pààyàn. Irú àsìkò yẹn ọwọ́ ọgbà t'Ọlọ́run ní ká kó ẹnu ró yẹn láti gbà tá àlùfájìrì bá yọ tóòrùn ó fi wọ̀, ibi tí ẹlòmíì ó mú mára lásìkò ìgbà náà ló náà mọ̀ pé
ṣé pé àwọn tí máa ń sọ pé bí ń pa àwọn ìṣe bí wọ́n ṣe máa ń nì eléyìí náà yóò tún bu ẹ̀mí pé èèyàn gbọ́dọ̀ máa ṣàánú yóò fi sí ní ọkàn àbí Ọlọ́run bá nínú àánú rẹ̀ gbogbo àwọn àǹfààní tó rọ̀ mọ́ àwẹ̀ èyí tá a sọ ń bẹ àti èyí tá a sọ ń bẹ Ọlọ́run dákun jẹ́ ká ní àǹfààní náà o jẹ́ ká lè rí àwẹ̀ yẹn náà gbà ní ìgbà tá a fi ní àǹfààní sí àǹfààní yẹn wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka rabbina rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.